wẹ́rẹ́wẹ́rẹ́ làláwù bá ẹ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ làláwù bá ẹ ṣe o ohun tó ṣòro fẹ́nìyàn láti ṣe àfàwáìdì ọpẹ́ ló yẹrù mo bá yín dúpẹ́ o lórí ayé ẹ̀yin lórí ọmọ lórí àyà yín ọba tó dá yín sí tó ní ẹ wà láyé o kẹtùn wà láyé wẹ́rẹ́wẹ́rẹ́ làláwù bá yín ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ làláwù bá ẹ ṣe o ohun tó ṣòro fẹ́nìyàn láti ṣe mo dé bí mo ti ń dé o òkìkí ọlá mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó láyé mo dúpẹ́ lórí ayé àfáwà tí ìjọjọ́ òbílò oní òhò ẹ ti sọdún èjì náà mo lẹ́sẹ̀ tẹ̀mí ìtòwó tọmọdá ìdèdèkú tí í ṣe balẹ̀ ọ̀họ̀rọ̀ ọkọ̀ rúkayá àti tóun ni mo ń ké sí lọ́wọ́ mo ní kórí jẹ́ ẹ̀pẹ́ bí mo pẹ́ ti ìpẹ́ kẹ́ ẹ̀pẹ́ bí mo pẹ́ ti ìpẹ́ kẹ́ ẹ̀ mọ́ ṣe fèyí sáàṣe mọ́ lágbára Ọlọ́run ọba bàbá Barakat bàbá Sukro tóun ni mo ń pè rí bàbá Selim bàbá Abubakar mọ́ jẹ́mi ní gbèjègbèjọ ilé ọmọ wọn nílùú níta ọmọ àkógbè òrajó ọmọ àforújà ọmọ rivasọlá ọmọ àrídá iyẹsẹ àtàndó mo ní ọmọ mọ bínú pé mo bọ́ ọ láyé mo wà pé ọlórúkọ orúkọ là á pọ̀ baládé bẹ́ẹ̀ tí ẹ̀ ń bá wá ń já mo ní ọmọ mọ mi kàn ọmọ ní pẹ̀lú bàbá rẹ̀ òkú ọdún òkú ìdún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe lágbára Ọlọ́run ọba ó yánú lé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ìrámọjọ ìlọ́kọ́ ọmọ àrélú àrélú mọ̀rẹ́lú mímọ́ orí olórí lọ́ọ́yà bàbá yín ré lọ mo lẹ́yìn lọ máa dé rámọ̀ tẹ̀sẹ̀ bomi odò ògùn ló wọ ló tẹ̀sẹ̀ bọ̀ ìlọ́kọ́ kẹ́mi yàrá kí wọ yàrá kárẹ̀ ìpàdé lájógbórí ajógbórí ẹ̀ẹ́dógbẹ́ ẹ̀kọ́ ọ̀tọ̀tọ̀ èèyàn lẹ́gbàá lọ́rọ̀ ìyẹn ní ti kékeré lọ́kọ́nù lé àwọn bàbá tó bí yín lọ́mọ àgbà lọ́kọ́ nípa náà ṣẹ̀ sílẹ̀ olórí ni ẹgbẹ́ ni àbẹ́sẹ̀ ni ẹ mọ̀ pé ọmọ ò gbọ́dọ̀ dọ́nà padà mọ́yà náà kórí kí lé àwọn bàbá tó bí yín lọ́mọ ara àwọn gàgà wọn ò gbọ́dọ̀ dọ́nà padà ẹni mọ̀ bẹ̀rẹ̀ ẹni ó mọ̀ gbòkè wo mi rere lé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ sọ funfun tí ò gbọ́dọ̀ sunkún ara wọn ẹ̀kú ẹ̀dún ẹ̀kú ẹ̀dún mo lọ́dún ayọ̀ lẹ́sìn mọ̀ ṣe lágbára Ọlọ́run ọba ọmọ àtàtàkùtù ojú òkun ògùn gbẹ́gì ẹ̀yìn rẹ̀ òwú kèwé ẹ̀kú ọdún ẹ̀kú ẹ̀dún mo lọ́dún ayọ̀ lẹ́sìn mọ̀ ṣe ẹ ti sọdún èyí náà ẹ ó ṣe tẹ̀mí ìdówó tọmọ la ìdèdèkú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ ibi ló ń bẹ lọ́nà kò yà fún yín ìdààmú ló ń bẹ lọ́nà kò yà fún yín àfàìtó níbẹ̀ lọ́nà kò yà fún yín ẹ̀ṣọ́dún owó ẹ̀ṣọ́dún ọlá kẹ́ ẹ mọ́ ṣe fèyí sáàṣe mọ̀ mo ló yánú lé àwọn yèyé rẹ̀ jẹ́ ń bọ́ délé náà òpó mú lérò ní o nínú ilé àwọn ọmọ tó bí ọlọ́mọ òpó mú lérò mọ́jà lẹ́kàn àbí ń bẹ́ só ọmọ rírí pẹ̀tẹ́ bí àṣọ wọ mi ẹ̀kú ọdún ẹ̀kú yìí dún mo lọ́dún ayọ̀ lẹ́sìn mo ṣe lágbára Ọlọ́run ọba ará wàtá ọmọ àbí ń bẹ́ só ará ìlú Ọ̀yún ẹ̀kú ọdún ẹ̀kú yìí dún mo lọ́dún ayọ̀ lóṣù mo ṣe lágbára Ọlọ́run ọba ọmọ ẹgẹ́ dára ní mo já ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kẹ̀ lẹ́fí ń sinmi lọ sọ́jà ìrẹ́jọ ọjọ́ sí mo gbénú ilé àwọn ọmọ tó bí ọlọ́mọ ẹ̀yin tó lọ́mọ òpó kọ̀rọ̀ bíi tó òpó kọ̀rọ̀ bíi tí kọ̀rọ̀ bìtì èyí tí ń yọ lálẹ́ èdè Ọ̀yún òpó ògbọ̀rọ̀ wọ́n ní akọjú ẹ̀ síná iná ògbọ̀rọ̀ wọ́n ní akọjú ẹ̀ sómi omi ògbọ̀rọ̀ wọ́n ní àfipọ̀ sílé nínú ilé àwọn yèyé tó bí ọlọ́mọ mo ní ọtí líle wá ń kọ́ wọ́n ní àfipọ̀ máa láì gbọ̀rọ̀ ọmọ òwò ní ògbọ̀rọ̀ ńlẹ́yìn bí ńlá fúnjá ó kọjú ọmọ mọ́lílé wá sógun ogun ọ̀hún ló jẹ̀jẹ̀jà tí ò padà wálé mọ́ àbí ń bẹ́sù ọmọ rírí pẹ̀tẹ́ tí má sọ ọwọ́ mi ńlá o ẹ̀yin tún lọ mú òpó kájà kárọ̀ yọ bàbá dòdì Ọ̀yọ́ káwọ ẹni tó bá ábí káwọ ẹni tó bọ́ bá tán ńlá ọmọ àbí ń bẹ́sù òpó múlẹ́rọ̀ ni yóò mú àlè kan àtọ̀dá o mo lo kí ọkú ọdún kórí ẹjọ́ gbóbi
àgbà kan àgbà kejì fọmọ owó sójú ọ̀run lọ́jọ́ sí bí ń lo wáyọ̀ ló wá àdókìní. I wish you long life and prosperity lágbára Ọlọ́run ọba. Ìgbà ọdún kan ní fún ọ lágbára Ọlọ́run ọba. Kó o ṣọdún owó o, kó o ṣọdún ọ̀la o, kó o mọ̀ ṣe fèyí tá a ṣe mọ̀. Mo ní gbogbo àrídùnnú rẹ̀ ní dìbànújẹ́ bó ti wù kó o pẹ́lẹ́ ayé tó. Àtẹ̀dá o, mo ló onímọ̀ sàárè ọmọ lágbára Ọlọ́run ọba. Àyà oníkúmọ́ lórí o ní ṣiṣẹ́ ṣe lágbára Olódùmarè ọba. Ẹ̀yin tọ́lọ́run náà tó ní ẹ̀wá jíṣẹ́ o. Mo lẹ́ òjíṣẹ́ náà lájẹyè lágbára ọba tó ṣẹ̀dá rẹ̀. Òkú ọdún o. Mo ní bàbá ní pé ta ló ń kọrin iṣẹ́ ọ̀hún létí. Òkìkí ọ̀la akéwìlé mi jẹ́. Ire ni mo fún ni mí. Ire ni mo fún ni mí o. Ọmọ abúlé ìṣòwò. Èyí bò wí tó. Mo ló yánu lé àwọn bàbá mi tó bí mi.